sí ẹni náà kò sí ọba náà bọ́yọ́ fẹ́ gbowó láti Saudi Arabia tàbí fẹ́ gbowó láti Róòmù tó lè yí àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá padà bẹ́ẹ̀ ni kò sí aṣòfin ìpínlẹ̀ kankan tó lè dá sọ̀rọ̀ ọba jíjẹ kò sì ní bá a ṣe sìnkú ọba tó bá gbéṣẹ̀ àwa mọ̀ wípé ọ̀jọ̀gbọ́n ń bẹ nínú ẹ̀yìn aṣòfin ìpínlẹ̀ Ògùn a sì mọ̀ wípé ẹ̀ẹ́nì gba béèlì wèrè wọlé ìyá àfilẹ̀ lẹ́yìn second reading tó ti lọ ẹjẹ́ ó yé wọn pé ẹni tí kì í bá aṣọ oníṣẹ̀ṣe kó yàgò fọ́rọ̀ ọba jíjẹ àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́lẹ̀ inú mọ́lẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn àjàó àró awékòkò asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ibi tí kànnàkànnà bá pàjà já sí ẹranko tó bá gbabẹ̀ yọ gbàrún ẹ̀tẹ̀rẹ̀ bóyá àwọn kábíyèsí wọ̀nyí ọmọ tí wọ́n ń fà lẹ́sẹ̀ pé táwọn aṣòfin ìpínlẹ̀ Ògùn nìkan bá fi páàsì béèlì yẹn tó wọnú òfin àpèrè ọba yóò di àga lásán gbogbo tọrọ mọba pátápátá láṣẹ àyípadà rẹ̀ Ogun State Council of Obas and Chiefs yóò di Ogun State Council of Mayors and Warrant Officers Paramount ruler yóò di mayor àwọn ọba tó kù yóò di Government Warrant Chiefs àní pè yín lọ́ba aládémọ́ kò ní sí your Royal Highness kò ní sí your Royal Majesty kò ní sí your Imperial Majesty ẹ fi etí yín sílẹ̀ kẹ́gbọ́n tá a máa pe ọ̀kọ̀ọ̀kan yín lẹ́yìn béèlì wèrè tẹ páàsì sílé ìgbìmọ̀ aṣòfin Pásítọ̀ Kẹ́hìndé Olúgbélé Mayor of Yewa Land Ogun State Government Alhaji Síkírù Káyọ̀dé Adétọ̀nà Mayor of Ìjẹ̀bú Land Ogun State Government Dikin Michael Adédòkun Àrẹ̀mú Gbádébọ̀ Mayor of Ẹ̀gbá Land Ogun State Government Evangelist Michael Adéníyì Sónáríwó Mayor of Rema Land Ogun State Command gbogbo àwọn ọba tó kù ó di government approved warrant chief Ọlọ́tà of Ọ̀tà warrant chief Alágbára of Àgbárá warrant chief Onígbèyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí dọ̀bálẹ̀ mọ́ kò sí kábíyèsí mọ́ kò sí olórí mọ́ láàfin kò sí gba ọdún kan mọ́ ọba wèrè tó bá fẹ́ di pásítọ̀ ó lè gbaṣẹ́ olúwa èyí tó bá fẹ́ yan sí àfáà láàyò ó lè wé láwà ní kọ́bọ̀ adéjùnà èyí tí wọ́n bá fẹ́ sin nílànà kìrìsìtẹ́nì tàbí ti mùsùlùmí kò gbọ́dọ̀ sùn láàfin o ìgbòòrò lápadà sìnkú yín sí gbogbo ń tẹ́ jẹ lẹ́bì gbogbo èyí tẹ́ gbé mọ̀lẹ́pọ̀ jáde ẹ̀yin olè àgbáyà dédé àpótílétà arúgún ọmọ ẹ̀yin ọmọ pé èèyàn lásán ni yín tẹ́lẹ̀ ètùtù pẹ̀lú orò lọ́sọ yín dà lé ìbá kábíyèsí tẹ́ fi ń jẹ́ kábíyèsí òun ẹ mọ̀ pé orò àtètùtù tẹ́ ṣe ń pè bí ló ti jẹ jáde bí ọba wá sọ̀rọ̀ tí ò ṣètùtù ọba á bí kábíyèsí léèrè mọ̀nàkà yìí á gbọ́ àṣẹ ọba lẹ́nu náà adé orí yín o àkún ọrùn yín pẹ̀lú tọwọ́ ìrùkẹ̀rẹ̀ tẹ́ mú lọ́wọ́ àtọ̀páṣẹ ẹ̀yin rò pé igi lásán ni àbẹ́ rò pé wọ́n kàn gé ìrù ẹ̀sìn lé yín lọ́wọ́ ni ẹ mọ̀ pé ó lẹ́tùtù tọrọ mọ́ gbogbo wọn pátá àbẹ́ fẹ́ yọ máa lé ní Alhaji Síkírù Káyọ̀dé Adétọ̀nà sẹ́yìn Láwùjalè àkọ́kọ́ ni wá ìtọ́wá nìyẹn lára tẹ́ fi fẹ́ tó ìtàn ìṣẹ̀ṣe kọ bí wọ́n bá ìfọwọ́sí béèlì yẹn látọjọ́ náà lẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀sín títí tẹ́ fi jáde láyé ẹnikẹ́ni ò lágbára láti pa ìṣẹ̀ṣe àti orò ìdílé kankan run ẹni ó bá gbìyànjú ẹ̀ ò ní jèrè tó bá wu kálukú ni kó yàn láàyò orò tó bá wu kálukú ni kó gbé lárugẹ òkúkú sẹ́ni tí ń fi èèyàn rúbọ mọ́ olórí burúkú majority àwọn aṣòfin náà sì rèé ọ̀pọ̀ nínú wọn lọ́sẹ̀bọ tó ṣètùtù kí wọ́n tó débẹ̀ alákọ̀ọ́rí yín ò sì wá bíbélì mọ́yà kẹ́ ẹ mọ́ wẹ̀wẹ̀ òru ìwọ ni ẹ mọ́ dán wo ẹ mọ́ tọ́ọ̀ṣì ìṣẹ̀ṣe wa ìdílé kọ̀ọ̀kan ló ní òrìṣà ìdílé bákan náà ni wọ́n ní ẹ̀tọ́ láti jọba òrìṣà tó jẹ́ tìdílé wọn Ọlọ́bàtálá ni wá mo lè jọba Ọbàtálá bó bá wù mí tó wá jọba Ògún àlejọba Agẹmọ àlejọba Egúngún àlejọba Gẹ̀lẹ̀dẹ́ bó bá wù wá àlejọba Ajé àlejọba Èṣù àlejọba Ifá
àlejọba Orò, àlejọba Ọbàtálá, àlejọba Ọ̀ṣun, àlejọba Ṣàngó, àlejọba Yemọja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ara ajá kọ́ nílé gbarú ẹ̀ wò. Eégún ọ̀wọ́lé kájọ́ mọ́gbó. Òòṣà tí Ṣàngó mi ò lè nà. Àríkọ́ ló lè sá. Ọmọ ọ̀nà tí wọ́n fi sìpẹ̀ fólókòso àyànràn náà ni. Ẹ má dán wò. Ẹni ọba dán wò yóò dán tán. Torí bá a bá fojú bẹ́ńtẹ́ wẹ̀ rí. Èrè a máa gbé ni lọ. Bá a fojú kọ̀gá wò kìòkè a máa kani láyà. Ẹni ó fojú àgbàrá wo kó dẹ̀tì yóò bomi lọ o. Àgódóńgbò a máa dá mi dọ̀kì lápá. Sẹ́lẹ̀rù a sì gbèrò mi lọ. Ìgbọràn lè yí o. Ó sàn ju ẹbọ rírú lọ o. Immediately tí àbọ̀ òun bá fi dòfin pẹ́rẹ́. Kí gbogbo àwọn ọba wọn yóò tètè sájáde kúrò láàfin ni o. Tàbí kí wọ́n voluntarily kí wọ́n gbé adé ọba kalẹ̀. Kí wọ́n bọ́lẹ̀ kí oyè kalẹ̀. Kí wọ́n sì gbé ọ̀pá àṣẹ kalẹ̀. Yàrá kan ò ní gbẹ́kùn. Kó gbajá kó tún wá gbọ́ lọ́dẹ. Ilé kan ò ní gbẹ́kú. Kó gbé jòkó tún wá gbajá. Báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsìn jẹ. Ẹ̀rùn a máa yanjura wọn lọ. Àṣetán láti rẹ́ńdà yín useless. Kẹ̀ tó rẹ́ńdà ìṣẹ̀ṣe useless. Iṣẹ́ àwọn afọbajẹ pẹ̀lú ìṣòro. Pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe ó tó wà worthless. Lẹ́yìn gan ó ti wà worthless. Kọ̀rọ̀ Ifá ó tó wá wà meaningless. Láyé tiyín gan ò ti ní nítumọ̀. Nílẹ̀ Oòduà mọ́. A ó sì léwé nípa tiyín pé ojúlówó ọmọ àlè Yorùbá lẹ́yìn. Ìjà wo Fáyẹmí díẹ̀ kọ́ sẹlẹ́yà. Ọ̀hàlẹ̀ máwọn ọba ìpínlẹ̀ Èkìtì. Ó lóun ọyọ̀ wọn kò nípò ọba. Kábíyèsí ìwé Adó Èkìtì ń bẹ láàrin wọn. Bàbá wa Ẹlẹ́kọ̀lé ń bẹ níbẹ̀. Ọlọ́yẹ, Alára, Àjèrò. Àwọn ọba mẹ́rìndínlógún lọ́kàn. Gómìnà ni wọn ò yọjú sí pàdé ìjọba láti oṣù kẹjọ ọdún 2019. Gómìnà Fáyẹmí bá sọ́mọ̀ wọn. Ó fún wọn ní 72 hours. Kí wọ́n wá rojọ́ sáìdì tiwọn. Ó ní kí wọ́n wá dáhùn kúérì. Bíbẹ̀ bá kọ́, wọ́n yọ wọn nípò ọba. Dẹ̀dẹ̀ ò rẹ́rò pé torí pé Ganduje ti yọ Sanusi successfully ní Kano. Olóṣèlú lè máa da àwọn ọba tí wá ilẹ̀ Yorùbá ríboríbo. Ẹ wí fún Fáyẹmí pé kó tètè tají lójú oorun. Because bí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Ẹkún ló bíkun. Àwọn kábíyèsí mẹ́rẹ̀ẹ̀rìndínlógún ní reason tí wọ́n fi ń bínú sí gómìnà. Látàrí pé Fáyẹmí dá sọ̀rọ̀ tí ọ̀kan. Ó fi aláwẹ̀ ọ̀fẹ́ láwẹ̀ Èkìtì. Ó fi jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba. Ọba Adébánjí Àlàbí. Wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀. Àti wípé ẹ̀tọ́ gómìnà mú lẹ́yìn àwọn ọba mẹ́rẹ̀ẹ̀rìndínlógún ti Fáyẹmí kúérì. Lẹ́tà yìí ni gómìnà fi sọ́mọ̀ wọn. Bureau of Chieftaincy Affairs, Old Governor's Office, Òkè Báríkì, Àdó Èkìtì, Èkìtì State Nigeria. Kábíyèsí ntọ́jẹ́ ẹ̀dín rẹ̀ ní absence from state functions and Council of Traditional Rulers monthly meeting. It has come to the notice of Mr. Governor that Your Royal Majesty has not been attending the monthly statutory meeting of the State Council of Traditional Rulers and state official functions since August 2019. Your conspicuous absence at the council meetings and state official functions without any excuse or justification is considered inimical to the proper administration of the chieftaincy institution you represent. Therefore, Mr. Governor has directed that Your Royal Majesty should forward your representation for this inaction through this office within 72 hours of the receipt of this letter. Thank you, A.O. Adeoye, for the permanent secretary. Ẹ̀jẹ̀ amọ́wọ́ ti gbàdọ̀ ká máa wo bí tí wọ́n yọrí rẹ̀ sí. Bóyá wọn padà yọjú sí Fáyẹmí. Bóyá Fáyẹmí ó sì padà yọ wọn kúrò nípò ọba. Tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Ẹ̀jẹ̀ amọ́wọ́ ti gbàdọ̀ lórí tìpínlẹ̀ Ògùn. Ká máa retí èsì lọ́dọ̀ wọn. Bóyá já wọn ò ní sọnù. Bóyá o lè gbọ́ fèrè ọlọ́dẹ. Bóyá àkísà wọn ò tí ì fẹ́ dèrò àkìtàn. Bóyá gba abẹ́rẹ́ ò lè dá a dúró. Ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹ subscribe sí YouTube channel mi. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjù wa ṣe o.